Babaláwo do ejú. Babaláwo. Ayé mi tèmi bá mi. Àwọn ilé máa bọ̀. Àlùfẹ́lẹ̀ kókó sówó lọ́wọ́ mi fẹ́ sáré sí nǹkan. Òṣùwò lọ́wọ́ ẹ̀kẹ́. Rédíò tó ń tàn yín ariwo ẹ̀ pọ̀. Ariwo kí ló pọ̀ ní òṣòwò lọ́wọ́ mi. Owó náà ló wà lọ́wọ́ mi. Owó náà tó dá fún mi láti ló wà lọ́wọ́ mi. Owó náà yẹn o. Ìbòlẹ̀ kò sí sí ìwọ̀n báyìí màsájà ara yẹn. Kò sẹ́ dá. Ìbòlẹ̀ kò lọ sí. Ó wà pẹ̀lú owó lápò mi. Owó mi kà ní o. Mo ta ló sẹ̀ sanwó fún mi. Èmi kà kí ni bẹ́ẹ̀ bá ti bá sọ̀rọ̀ sí lẹ́yìn láńlọ́ọ̀dù. Babaláwo. Tí ìwọ̀n báyìí màsájà. Ó lè bá mi màsáàjì. Má fọ́. Mo wà pẹ̀lú ẹ. Ṣàpọ̀ òsín lé mi. Kò lè lè wà. Owó náà nílé yẹ. Owó náà nílé. Ẹni tí ẹ̀mí náà wà. Ó ti gbọ́ ní mo dá ní. Mo dáràn ọ́. Kí ni sẹ́yìn? Mo ti gbé tèmi o. Ẹ dúró. Kí ni tèmi? Kí ni mi? Kí ni èsì ẹ rí? Kí ni mi? 24 àti 4 méjì. 2 4 4 4. 4 Ẹ wo, mo gbọ́. Ẹ jẹ́ sáré lọ hospital. Hospital bá wù. Abẹ́rẹ́ mi kò kọ́ tí mo fẹ́ gbé jẹ́ sáré gbọ́n tí nígbà tó ti má ti gbà pé yín wà yóò sí mi. Ìbàdàn. Olùbàdàn fún mi tí mo sọ pé máa wọlé ní gbogbo àmì ti wà lọ́nà. Ìyá wọlé àwọn eré tí mo ṣe fún yín náà kọ́ ara Ẹ má lọ parí ẹ̀ fún mi. Ó sì báyìí. lọ hospital mo kọ́. Ìlú kan. Àrèmú man. Ìlú kan. Mo bá mi ọmọ ibi mo fi kì í lù pọ̀. Owó náà ti jẹ yílù kan. Yílù kan. Lórí burúkú ti rẹ́dí ẹni tó máa kó bá mi ò sí ṣetán sẹ́yìn ò ṣetán báyìí. Ọkọ̀ fọwọ́ forí ọyàn mi lásìkò kẹ̀yìn rédíò sókè ó sá lọ. Àrèmú man.